قالوا له اقرأ واصعد في درجة الجنة وغرفها فهو في صعود ما دام يقرأ هذا كان أو ترتيلا. ẹ̀kọ́ Tajweed ní èdè Yorùbá. Alhamdulillah wa salam ala rasulillah wa ala alihi wa ashabihi wa man wala wa man tabi'ahum bi ihsani ila yawmiddin wa ba'd. Adọ́pẹ́ lọ sí ọ̀dọ̀ Allah, atọrọ ìkẹ́ ìgẹ̀ fún Ànábì Muhammad sallallahu alaihi wasallam. Mo jẹ́rìí ní jẹ́rìí tòdodo pé Olúwa kan ò sí ní gbòòbí kan tó tún wá lẹ́tọ̀ọ́ ká máa gbẹ́tọ̀ ìjọsìn àfi Allahu ọba ọ̀kan ṣoṣo. Ànábì Muhammad sallallahu alaihi wa alihi wasallam ẹrú ìjọsìn Ọlọ́run ni, òjíṣẹ́ Ọlọ́run sì ní pàápàá. Èyí ni ìtẹ̀síwájú nínú ìdánilẹ́kọ̀ọ́ wa tá a ti ń yọ ká látinú tírà tí a pè ní Hidaayatul Mustafeed fi ahkami Tajweed, eléyìí tó wá látọwọ́ Sheikh wa Abee Reema rahimahullahu rahmatan wasi'a, kí Ọlọ́run kó bá kẹ́ bàbá dáadáa yìí. Agbègbè tí a dé náà ni makharijul huruf, ibùjáde àwọn harafi, tá a ti ṣàlàyé fún wa ní ìdánilẹ́kọ̀ọ́ tó lọ. Ibùjáde alákọ̀ọ́kọ́ dé ẹlẹ́ẹ̀kẹwàá, tá a jẹ́ pé wá pé ibùjáde harafi 17 òun náà ni tí í ṣe mẹ́tàdínlógún. Lónìí a máa gbé láti ẹlẹ́ẹ̀kọkànlá pẹ̀lú ògo Ọlọ́run ọba àdékẹ́ọlá. Àfáàní al-makhrajul hadiya ashar, kí ni ibùjáde harafi ẹlẹ́ẹ̀kọkànlá? Wa ma yakhruju minhu, kí sì ni harafi tí ń jáde ń bẹ̀? Àfáàní al-makhrajul hadiya ashar, ibùjáde harafi ẹlẹ́ẹ̀kọkànlá min makhrajin nun illa annahu aqrabu ay adkhal, yani ó wọnú ju núnù lọ. Wọ́n ní ila dhahri lisan, wá sí bí ẹ̀yìn ahọ́n, wá sí bí ẹ̀yìn ahọ́n. Wa yakhruju minhu ra, ìtí sì ń jáde mẹ́wọ́n náà ní kíni? Ra. Ẹ jẹ́ ká wò ra, kìí ṣe ọ, kìí ṣe ọ gẹ́gẹ́ bọ́ pọ̀lọpọ̀ sí máa ń pè. Ẹ jẹ́ ká kè sí àárín yìí, ká mọ̀ pé lápètúpè ìmọ̀ jẹ́ kéèyàn rí pé. Bákan náà àfáàní mal makhraju thani ashar, kí ni ibùjáde ẹlẹ́ẹ̀kejìlá? Wa ma yakhruju minhu, kí sì nìkan tí ń jáde ń bẹ̀? àfáàní al makhraju thani ashar, ibùjáde harafi ẹlẹ́ẹ̀kejìlá min tarafi lisan ma'a usuli thanaya al-ulya. Wọ́n ní láti bí górí ahọ́n mọ́ ibi tí eyín ti bẹ̀rẹ̀, kìí ṣe tọ́rọ yín o, ibi tí eyín ti bẹ̀rẹ̀ mọ́ tó ti jọ́ ìmọ̀ èrìgì yẹn, ibẹ̀ náà ń pè ní usulu rẹ̀, téyín ti máa wù. Wọ́n ní mus'adan ila ji'atil hanak al-a'la, tó ní nǹkan ṣe pẹ̀lú àjà òkè. Ṣé ẹ rí bí èrìgì òkè yìí mọ́ ibi téyín ti wù yìí nínú, ibẹ̀ mọ́ górí ahọ́n, ibẹ̀ ní harafi tá a fẹ́ sọ̀rọ̀ yìí ti máa jáde. Wọ́n ní àwọn harafi tá a fẹ́ sọ yìí, wọ́n ní wa yakhruju minhu, yìí sì máa jáde ń bẹ̀. Tọ́, kí ni mo pè é? Tọ́. Mo rò pé a gbọ́ yé. Bákan náà mẹ́ta náà ni tọ́, dal àti kíni àti ta. Harafi mẹ́tẹ̀ẹ̀ta tí ń jáde ní ààyè yìí náà nìyẹn. Tọ́, dal àti kíni àti ta, kìí ṣe cha. Mo rò pé a gbọ́ àníyàn yé báyẹn. Bákan náà àfáàní mal makhraju thalithu ashar, ibo ní ibùjáde harafi ẹlẹ́ẹ̀kẹtàlá? Wa ma yakhruju minhu, kí sì ní harafi tí ń jáde bẹ̀? àfáàní al makhraju thalitha ashar, ibùjáde harafi ẹlẹ́ẹ̀kẹtàlá min tarafi lisan fawqa thanaya al-ulya, òun náà ni górí ahọ́n níbi òkè thanaya al-ulya, iná ní eyín òkè, wa sufla àti eyín ìsàlẹ̀ náà bákan náà. Wa yakhruju minhu, yìí sì máa jáde ń bẹ̀. As-sadu wa zay, òun náà ni sod, kí ni mo pè é? Òun náà ni sod. Ẹ ti rí sod, wọ́n máa ya ètè yẹn ká lè rí, ẹ jẹ́ ń yẹ ètè yẹn dáadáa. Sod, mo rò ká gbọ́ yé. Bákan náà wà zay, ẹ jẹ́ ń yà dáadáa. Zay. Bákan náà sin, ilé náà sì ń pè ní, wọ́n sì máa ń pè ní hurufu sọfír. Kí ni mo pè é? Hurufu sọfír. Ṣé ẹ máa tán ń pè ní asọfír? Ẹyẹ kan tá a máa ń pè ní ẹyẹ olóńgó ni, tí bá mọ̀ mi lódò yóò máa ṣe. Ẹ sì pé mẹ́tẹ̀ẹ̀ta yẹn ló fẹ́ níròyìn ẹyẹ yẹn bẹ́ẹ̀. Sod ó dún bí ẹyẹ yẹn, sin ó dún bẹ́ẹ̀, zayi náà dún bẹ́ẹ̀. Bẹ́ẹ̀ pé ìkọ̀ọ̀kan náà wọ́n á ní oríkì tiẹ̀ náà, tá a bá débi alqabu rẹ̀ á padà mọ̀ sọ fún wa. Wọ́n ní mal makhraju rabi', ibo ní ibùjáde harafi ẹlẹ́ẹ̀kẹrin? Àyáni rabi'u ashara, ibùjáde harafi ẹlẹ́ẹ̀kẹrìnlá. Wa ma yakhruju minhu, kí sì ní jáde ń bẹ̀? al makhraju rabi'u ashara, ibùjáde harafi ẹlẹ́ẹ̀kẹrìnlá min tarafi lisan, láti bí górí ahọ́n.
wa atrafi thanaya al-ulya àti górí eyín òkè. Wa yakhruju minhu adh-dha wa-tha wa-dhal. alákọ̀ọ́kọ́ náà ni adh-dha, ẹja wò adh-dha adh-dha adh-dha, ẹ̀rí pé eyín ètè ìsàlẹ̀ ó kẹ́yìn òkè. bákan náà tha kìí ṣe sá, tha ni o. wa-dhal wa-dhal, bákan náà dhal. اللهم يا خير سامع أعذني من التسميع